God bless Yorùbá nation. Oòduà gbé wa o, kò ní gbé ọ̀dà lágbára Ọlọ́run. Èní ni ọjọ́ 24 oṣù kẹta ọdún 2021. Ìlú Ìlọrin la wà yìí. A gbọ́ pé sọ pé àáfàá kan sọ pé Ìlọrin kì í ṣe ara ilẹ̀ Yorùbá. Ìgbà tó bá yá ń ṣe ojú ẹ máa clear. Gbogbo yẹn owó iṣẹ́ tó ti gbà ló ń ṣe. Bọ̀ ibẹ̀ yẹn kọ́ mò ń lọ. Àwọn èèyàn wa tó jáde láàárọ̀ yìí tí wọ́n ń pín handbills, tó ń pín sticker nípa Yorùbá nation. Ọ̀tá wọn last dent because àwọn ò ní last dent ní tiwa. Ọ̀tá wa ló máa last dent pẹ̀lú ògo Ọlọ́run. Ṣé ti rí báyìí lórí struggle Yorùbá nation láti make sure pé ilẹ̀ Nàìjíríà ó wá sópin ilẹ̀ Yorùbá. Ṣé ti rí báyìí obìnrin nìyá yìí o láàárọ̀ yìí gbogbo ẹsẹ̀ ẹ jẹ́ kí n wọ sẹ́yìn yẹn náà. Ṣé ti rí báyìí ẹni tó bá ní Nàìjíríà ní wá sópin ń tan rẹ̀ ni ilẹ̀ Yorùbá máa dúró. So ọ̀gá wa kí lẹ rí sọ sí comrade Ọláwálé Oyèbọ̀yè lórúkọ tèmi o ẹ má jẹ́ kí n àgbẹ̀ láti dárúkọ mi comrade Ọláwálé Oyèbọ̀yè lórúkọ tèmi. Ìlọrin la wà Ọláwálé Yọ̀mí lórúkọ tèmi. Ṣé níbi tá a bá dé ẹ̀yin tó kù tẹ́ ẹ bá dẹ́ jì ẹ̀ ń fìyà jẹ àwọn tó kù ní ẹ wo ipob ẹ wo nǹkan kan example wọ́n ń dúró dè wá ká gbéra ní ẹ wo àwọn èèyàn wa lórí movement wa wọ́n ń ṣèṣe wọ́n ń ṣubú òjò ń rọ̀ nǹkan kan ṣe capacity tiwa logistic tiwa la ń lò ẹ̀yin Yorùbá tẹ̀ wá ń diaspora ẹ gbàgbé ẹlọ́mọlẹ̀ ẹlẹ́bí ẹ rárá má jẹ́ kí yà jẹ wọn o àwa fẹ́mi tiwa lẹ̀ báyìí sìn pé a fẹ́ kú fún wọn ẹ má jẹ́ kí n tàn yín àwọn èèyàn wa tó ń ṣèṣe àjọ wà ń bẹ̀ ni kì í ṣe pé bóyá wọ́n ní àjọ ń move ni àjọ ń lọ ni lórí movement wa ní sí nìyẹn ti ṣẹlẹ̀ ẹ gbàgbé ẹ má jẹ́ kí n tàn yín o ẹ wo apá àwọn èèyàn mi for the father pé mo rí eléyìí ó fún mi ní assurance pé màá mẹ́jẹ Fúlàní for the father pé mo rí ẹsẹ̀ ìyá mi ẹ gbàgbé ojú mi ló ti ṣẹlẹ̀ ojú tèmi gangan ló ti ṣẹlẹ̀ tó bá ní ọlọ́pàá ni ẹ́ àbí army ni ẹ́ àbí immigration ni ẹ́ àbí navy ni ẹ́ àbí anything bí you anybody tó máa ń sọ̀rọ̀ nípa Odùduwà odù tó bí ìwà ni oògùn tó gùn tí ó tán ẹ gbàgbé lẹ́yìn ewé àtẹ̀gbò kankan wà tó ń jẹ́ bí idán àwọn ò ní tún fún yín bọ̀ ẹ jẹ́ kó dìgbà yẹn ná ṣé ẹ rí tẹ́ bá dúró síbi pé ẹ ní support wa ẹ̀yin tẹ́ bá ti jẹ́ enemy tiwa a máa máṣì yín ni bí Olúwo a máa pa yín Olúwo a máa rún yín Olúwo tó ń sọ̀rọ̀ tó ń ṣe yánwayànmọ́ tó ń ṣe gbáwùbáwù tó ń ṣe kétékété Ògún máa fẹ́ jẹ́ ẹwẹ́ ẹ mú fídíò mi ẹ ṣí ẹ sẹ́niwìẹ̀ gbogbo ẹnu mo fi ń sọ ọmọ Odùduwà ní ọmọ Yorùbá ni mí àwọn ọ̀kọ́kú èsì tiwa ọ̀kọ́kú o Olúwo tó ń ṣe yánwayànmọ́ yẹn kó lọ ṣọ́ ara ẹ̀ ìpàkọ́ wa ló wà ṣíkún báyìí la máa mú ṣíkún la máa mú ẹ wo ẹ̀yin àbùbà tẹ́ wà ń bí ẹ dìde ẹ má gọ̀ ọ́ o tẹ́ ẹ bá lẹ̀ fún wa nínú iṣẹ́ àgbéṣẹ́rù lábẹ́lẹ̀ á jáde tán tí pírẹsidẹ́ǹtì bá lórí òun tẹ̀lé mọ́là ni kò sí bó ṣe lè kàwé ẹ̀ tó tẹ́ bá ní kó sọ pé fa á ní pa English yẹ ò solid ẹ gbàgbé ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá sùn àbá Sunday Igboho ìyẹn Àràbà solution gbogbo Iléṣà tẹ́ ẹ bá sùn tẹ́ ẹ bá rò pé ẹ ń sùn àwa ò sùn o a máa unleash dragon wa dragon ò dẹ̀ kí ń tu omi kò ń tu ẹ̀rọ iná ló wá ń tu tẹ́ bá rò pé ẹ̀ ní gbè lẹ́yìn wa a bus station kirikirikiri a kọ́ wọn lẹ́rù a máa pa wọn a máa pa anybody ẹni tó bá believe kó òun lẹ́nu kó jáde sí mi inú Ìlọrin mo wà ẹni tó bá believe kó òun lẹ́nu orí òun tẹ̀lé mi ìfẹ́ mọ̀ kó jáde sí wa God bless Yorùbá tó bá jáde sí wa kó wá bá wa fà. Oòduà gbé wa o kò ní bí ẹ lábẹ́ Ọlọ́run ẹ dìde ìlú Ìlọrin la wà yìí o àáfàá torí Ìlọrin ò kí ń ṣe ilẹ̀ Yorùbá àáfàá orí yìí ti dàrú. a máa lọ dé mọ́lé. Olúwo tó ń sọ yamayama yẹn a máa lọ ṣe rálì lẹ́nu ọ̀nà palace Olúwo a máa ṣe rálì ńbẹ̀. Olúwo orúkọ tèmi náà lè di Kwara State àwọn òró Olúwo o tólúwo bá sọ pé orí aláya burú àwa wà ńlẹ̀ o tó bá fẹ́ fìyà já wọn mọ ìjà ẹ̀ kò lè fìyà já wa o àwa ṣetán láti gba òmìnira ṣètì gbọ́ àwa ṣe ìlú Ìlọrin la láti sọ ọmọ ìlú Ìlọrin lèmi gẹ́gẹ́ tí mo sọ̀rọ̀ yìí o ẹni bò tó sọ fọ́ọ̀rù ìwúkúrà àwọn wà nílá kọlá àbí bò a ò sá o ẹ pọ́sì gbogbo kí ní ta sọ yìí ẹni tí kà á pù ṣe wọ́n ṣe wọ̀ sọ̀rọ̀ fún yàrá sọ̀rọ̀ fún yàrá ìyá wọn. Òdìtọ̀ Kwara State. àwọn sọ̀rọ̀ fún yàrá ìyá wọn. táwọn boys bá
lórí àwọn burú lákọlá wọn. pẹ̀lú bullet ọ̀gbẹ́ni wọ́n ìbẹ̀rẹ̀. kọ́mídé láwálé ìwé lórúkọ tèmi ẹ wò kí sọ̀rọ̀ ẹnu o èèyàn tó bá ní Kwara State kì í ṣe ilẹ̀ Yorùbá ó ń tẹ́rẹ̀ ẹ̀ ní àwa ti ṣe tó ta fẹ́ lọ àwa bẹ̀ ń ṣiṣẹ́ 24/7 ní nínú òjò nínú ẹ̀rùn àwa ń ṣiṣẹ́ ní odò ọgbẹ́ wa o kò ní ìgbéra lágbára Ọlọ́run. kò sí ìgbàgbẹ́ ló ti máa gbà wá o kò sí ìgbàgbẹ́ wálé o wọ́n wá ó ní kàdáwó wọ́n kàdáwó ọ̀rọ̀ ti já gbogbo káàrí ìgbàjẹ́ máa rẹ̀ gbà fún àwọn tá fún yà ló jẹ wọ́n tó ti wà náà fún ló jẹ gbà wálé o àwọn tá fún yà ló jẹ wọ́n ti wà náà fún ló jẹ o gẹ́gẹ́ bí ìtàsí bàbá owó lọ́wọ́ tó ń jẹ́ fi jẹ́ náà wọ́n lè fà yà ń jẹ́ fún ló jẹ ẹ mà pé tí wọ́n ti ń fún ló jẹ yóò máa lágbára sí ni ṣùgbọ́n wọ́n lè jẹ́ àlóṣùn ọ̀rọ̀ bá ìlú ìyá náà jẹ́ bẹ́ẹ̀ yẹ bà wálé o ní àlóṣùn òògùn àlóṣùn ẹ bà wá o ọmọ yóò fẹ́ padà wálé òògùn àlóṣùn yóò fẹ́ ní ìgbà wọn lọ́wọ́ wálé o. ìlànà ìdí parapọ̀ mọ́mọ́ náà o. òògùn àlóṣùn ìyá ẹ̀kọ́ bàbá. òògùn adúláwọ̀. Àwọn àyàwó ní àgbà pariwo gbogbo ọ̀gá ti wé. Àwọn tó wà ní àmọ́ òlè wá ní oko náà. Àwọn tó wà ní àmọ́ òlè wá ní oko náà. Òlè wá ní oko náà. Ẹ̀jẹ̀ àpapọ̀ ká súnmọ́ ara wa o. Àṣẹrú náà o. Àṣẹrú àwọn tí ń gbẹ́rù gbẹ́rù o. Ìyá àwọn tí ń gbẹ́rù gbé ti lápapọ̀. Wọ́n ti gbàgbóró kan, wọ́n ti fẹ́ náà wọ́n àgbòrò sí pé o. Àṣẹmá ìṣọ̀kan bó ojú àláfẹ́ o. Ìṣọ̀kan bó ojú àláfẹ́. Yorùbá nation láwa o. Yorùbá nation. Yorùbá nation ojú àdéṣan ni o. Kò sí ìkọ̀kọ̀ tí ẹ̀rù gbádùn mi. Àjíṣà ìdáhùn wọ́n pè ọ́. Ilé Yorùbá ti dájú lónìí. Àṣì ọwọ́ lélẹ̀. Ìyá bàbá lọ́jà. Àwọn sábà tó ń ta ọmọ ẹ̀kọ́ mẹ́rin ti tó gẹ́. Yorùbá nation lápá. Àwọn ọmọ Nàìjíríà.